ìbọn ọlọ́run ọba ṣẹ̀dá ọba tó jẹ́ wípé mọ́ bẹ àti mọ́ bẹ mọ́ ọwọ́ ọba mi òkè ló wà. Kábíyèsí mojúbà rẹ o. Ẹ mọ̀ pé mi a máa tẹnumọ́ lórí ètò wípé ọlọ́run ọba mi nìkan ló ní déédéé lọ́dọ̀, òun nìkan ló ní mọ́ bẹ, òun nìkan ló sì lè ní kẹ́dà ó mọ́ bẹ mọ́. Mo sì bà fún kábíyèsí o, ọba ṣẹ̀dá ayé. Ẹ káàbọ̀ padà sórí ètò yín, ètò wa, ètò ọ̀rọ̀ Yorùbá. Yorùbá dùn létò, Yorùbá dùn lọ́rọ̀, Yorùbá dùn ní ìṣe, Yorùbá dùn lásà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé lórí ètò yìí abala méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni a máa ń gbé yẹ̀wò lọ́sọ̀ọ̀sẹ̀. Abala àkọ́kọ́ ni abala tí a pè ní ọ̀rọ̀ náà. Kí la máa ń ṣe ní abala ọ̀rọ̀ náà? Abala ọ̀rọ̀ náà láti máa ń bomi ọgbọ́n mu nípa gbígbé àwọn òwe Yorùbá gbáǹkọ́-gbáǹkọ́-gbì méjì ọ̀tọ̀ọ̀tọ̀ yẹ̀wò. A ó sọ ìtumọ̀ òwe, a ó sọ bá a ti ń lo òwe, a ó sọ ìwúlò òwe àti àkókò tá a lo òwe nílẹ̀ Yorùbá bí a ti ń lò ó. Ṣé mọ̀ pé Yorùbá bọ̀ wọ́n ní ọ̀rọ̀ lẹ́sìn òwe, òwe lẹ́sìn ọ̀rọ̀. Bọ́rọ̀ bá sọnù ńkọ́? Òwe náà la ó fi ṣàwárí ẹ̀. Ìdí nìyí tó fi ṣe pàtàkì fún wa láti mọ bá a ti ń lo òwe nínú ọ̀rọ̀, nínú ètò àti nínú ìṣesí wa. Nítorí wípé bá a bá sọ̀rọ̀ tá a fòwe kínkínní sí nínú, òwe a máa yànnàná ọ̀rọ̀ ni. O ò nílò láti fi gbogbo ẹnu sọ̀rọ̀ tán. Àìfi gbogbo ẹnu sọ̀rọ̀ tán nílẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ kínkínní báyìí tó bá ti jòwe kan, ó ti sọ gbogbo ohun tó fẹ́ sọ. Ìdí nìyí tá a fi máa ń lo òwe. Abala ẹlẹ́ẹ̀kejì ni abala tí a pè ní kílẹ̀ ń tà. Abala kílẹ̀ ń tà. Kí ni ìwọ ń tà? Kí lèmi ń tà? Títí wa ò fi ní ta. Ṣé mọ̀ wípé Yorùbá ní ẹni tí ò bá ní tí ń tà, tìrùn ìpẹ́ tán, tiwa ò ní tán, tiwa ò ní ta. Lábala yìí láti máa ṣíra wa létí, tá a ti máa gbára wa níyànjú lórí àwọn nǹkan tó yẹ kíyàn ó ṣe, ìgbésẹ̀ tó yẹ kíyàn ó gbé, ètò tọ́rọ̀ ayé ẹni kàn, bá a ti máa lára wa lẹ́kọ̀ọ́ ìdánilẹ́kọ̀ọ́ lórí tó kàn nínú ìgbésí ayé ọmọ ènìyàn. Títí ẹ̀ ò fi ní tán, títí ẹ̀ ò fi ní ta, òun ni a máa sọ ní abala yìí. Mò ń bọ̀ ká tó bọ́ sínú kòńkòdó ètò. Ẹ jẹ́ kí n sáré dé òkè lọ́hùn. Ẹ kú ìkàlẹ̀. Ẹ káàbọ̀ padà sórí ètò yín, ètò wa ọ̀rọ̀ Yorùbá. Yorùbá dùn lọ́rọ̀, Yorùbá dùn létò, Yorùbá dùn lásà. Ọ̀rọ̀ Yorùbá ni ètò, ètò ni ọ̀rọ̀ Yorùbá. Abala tí a fẹ́ kálù náà ni abala ọ̀rọ̀ náà. Òwe àkọ́kọ́ táwọn máa gbé yẹ̀wò ní abala ọ̀rọ̀ náà lórí ètò fún tòní, òun ni ọ̀rọ̀ tí a pè ní ìdá ní ó pè rẹ̀ lẹ́rú. Ìdá ní ó pè rẹ̀ lẹ́rú. Kí ló dé tá à ń sọ pé ìdá ní ó pè rẹ̀ lẹ́rú? Tí Yorùbá bá tẹ̀ sọ wípé ìdá ní ó pè rẹ̀ lẹ́rú, kí ló bí ọ̀rọ̀ yìí? Kí ni ìtàn tó rọ̀ mọ́? Àkókò wo là á lò ó? Àti pé kí ni ìtumọ̀ tó ní gan-an? Bó la sì ti lò ó? Ìtọ́jòwe ni ọ̀rọ̀ yìí. Gẹ́gẹ́ bí ìtàn ti ṣe sọ fún wa, láyé Aláàfin kan nílùú Ọ̀yọ́, ẹrú kan wà tí baba fẹ́ràn lọ́pọ̀lọpọ̀. Ìdá lorúkọ ẹrú yìí. Baba fẹ́ràn ẹrú yìí lọ́pọ̀. Tó bẹ́ẹ̀ gẹ́ tí baba fẹ́ mú lọ́mọ. Òun gan ó tá àkókò kan tó sọ pé baba, kábíyèsí mo mọ̀ pé ẹ fẹ́ràn mi, ẹ mú mi lọ́mọ, ẹ ṣe mi lọ́mọ, ẹ kó mi pọ̀ mọ́mọ, kẹ́ kó mi pọ̀ mọ́mọ bọ̀. Bàbá bá fún un lésì wípé ẹ kò burú, ìwọ lọ́ọ́ pè rẹ lẹ́rú, ìwọ náà lọ́ọ́ pè rẹ lọ́mọ, ṣùgbọ́n èmi fẹ́ràn rẹ, ìwọ náà sì mọ̀. Lọ́jọ́ kan kábíyèsí fẹ́ lọ sóde àríyá, ló bá wò pé ẹrú tí mo kúkú fẹ́ràn rẹ̀, jẹ́ kí n mú ìdá lọ́wọ́. Ló bá mú ìdá lọ sóde. Nígbà tí bàbá dóde, mo rò pé wọn ò tètè dáná àbí oúnjẹ ṣàfẹ́rí. Bóúnjẹ ṣe sáfẹ́rí báyìí kí á tó pajúdà, bàbá kí a bá tó wọ̀ ẹ̀gbẹ́rún, kẹ́ tó wọ̀ tún kẹ́ tó wò sí, wọn rí ìdá mọ́. Ibo ni ìdá wà? Ìdá. Ìgbà táwọn tí wọ́n lọ bá lálejò tí wọ́n rí ìdá,
èèpo oṣù tí wọ́n fẹ́ fi gúnyàn àlejò òun nìdá ló ń tẹ jẹ, ó ń tẹ èèpo oṣù jẹ. Làwọn èèyàn bá fi gbé ta ní bá lọ bá kábíyèsí pé ewúrẹ́ lè yí àbẹ́yàn bàbá àmọ̀ràn ọmọ yín tẹ́ ẹ mú wá sóde tí ń tẹ èèpo oṣù jẹ. Bàbá bá ní rárá o, kì í sọmọ mi, ẹrú mi ni, ìdá lorúkọ rẹ̀. Kì í sọmọ mi, ẹrú mi ni, ìdá lorúkọ rẹ̀. Ẹ rántí ọ̀rọ̀ tí kábíyèsí sọ fún níjọ́sí pé ìdá ní ó pe rẹ̀ lẹ́rú. Bàbá fẹ́ mú lọ́mọ ṣùgbọ́n ó fi ẹrú pe rẹ̀ lẹ́rú. Ta ni wọ́n fi rẹ̀ pè? Sẹ́rù ló ń fi rẹ̀ pè ní àbọ́mọ. Ṣébi tí wọ́n ti ń pọ́n ọ létí tí ń gbé ọ̀gẹ̀gẹ̀ só ti ṣetán àti jábọ́ báyìí, só ti mọ gbìyànjú pé bóyá kí n mọ wọ́gbọ́n kan dá, ṣèṣe pé o ti fẹ́ tẹ́ àbẹ́ẹ̀ rí pé ìdá padà tẹ́. Ìdá ni ó pe rẹ̀ lẹ́rú. Ohun tá à ń sọ náà ni wípé irúfẹ́ òwe yìí a máa wáyé níbi tí wọ́n bá ti ń pọ́nyàn kan lé, tí wọ́n wá ṣàkíyèsí wípé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tí wọ́n ń pọ́n lé bóyá ìwà àgàbàǹgebè kan wà tí wọ́n ń rí nínú ìwà rẹ̀, tàbí pé ìtàn pé Yorùbá wọn sọ wípé èéfín níwà, bóyá èéfín burúkú kan ti ń rú jáde nínú irúfẹ́ ayé ẹ̀dá bẹ́ẹ̀. Tẹ́ bá wá ń wò lọ tẹ́ ń wò bọ̀, tẹ́ bóyá nìkan tẹ̀ wá ṣèṣì sọ pé ọ̀gá ṣé ẹ̀ rí tí lágbájá ń ṣe, bọ̀dá mi ọ̀gá ṣé ẹ̀ rí tí lágbájá ń ṣe ni, ẹ̀gbọ́n mi wo tí tàmẹ̀dún ṣe ni, ìyá mi ẹ ṣàkíyèsí lágbájá. Àwọn ìyá wa máa dá lóhùn tàbí àwọn bàbá àbọ̀gá ń gbà wọn á ní fílẹ̀, ìdá ni ó pe rẹ̀ lẹ́rú. Fílẹ̀, ìdá ni ó pe rẹ̀ lẹ́rú. Ìwọ ló sọ tó jẹ́, èmi màá sọ tí mo jẹ́. Ìwọ ló sọ irúfẹ́ èèyàn tó jẹ́. Ọmọ ló fẹ́ kí wọ́n kó ọ̀pọ̀ mọ́ bọ́ ni, àbó ẹrú ló fẹ́ kí wọ́n kó ẹ̀pọ̀ mọ́. Ìdá ni ó pe rẹ̀ lẹ́rú. Ẹ̀kọ́ tá a rí kọ́ nínú ìtàndòwe eléyìí òun náà ni wípé bàbá fẹ́ jọ́ sàkálá ká jọ́ sàkálá, bàbá fẹ́ jọ́ sàkolo ká jọ́ sokolo. Èwo ni sákálá sokolo? Wò ó kò pé ọ. Ó ṣe pàtàkì fún ọ láti pe rẹ̀ lọ́mọ nítorí wípé ìyá ní tẹrú, ọ̀rọ̀ ní tọmọ. Ìdá ni ó pe rẹ̀ lẹ́rú. Má wù ẹrú kó má bàa pe rẹ̀ lẹ́rú. Pe rẹ̀ lọ́mọ kí n lè tọ́jú rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ, kí n lè dà ọ́ pọ̀ mọ́ ọmọ bọ́ láwùjọ àwọn tó èèyàn ńlá. So mọ̀ wípé tẹ́lómi bá dé àwùjọ, tó bá dé ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ tàbí táwọn ọlọ́lá jókòó sí, ṣé mọ̀ pé ọ̀tọ̀ ni kíyàn láǹfààní àti jókòó láàrin àwọn ọlọ́lá sọ̀rọ̀, ọ̀tọ̀ ni kíyàn fún yàn lórí ọ̀fẹ́ láti bá àwọn ọlọ́lá jẹun. Àwọn fún ọ lórí ọ̀fẹ́ láti bá àwọn ọlọ́lá jẹun, wọ́n sì rí ọmọ inú oko tó ti wá ọmọ abúlé tó ti wá, ò wá débẹ̀ ò ń ṣe yànsàyànsà bí ajá ọlọ́mọ. Má jẹ́ dáàrẹ ò pe rẹ̀ lẹ́rù, ò bá pe rẹ̀ lọ́mọ. Ìyẹn máa ń mojú ni, ìyẹn máa ń mọra ni, bí ìyẹn bá dáwùjọ ìyẹn máa ń sọ́wàwù ni. Ìdá ni ó pe rẹ̀ lẹ́rú. Má pe rẹ̀ lẹ́rú, pe rẹ̀ lọ́mọ. Kò ní jù bá lọ ní orí òwe àkọ́kọ́ tí à ń gbéyẹ̀wò ní abala ọ̀rọ̀ náà lórí ètò ọ̀rọ̀ Yorùbá. Mò ń bọ̀, n ò tíì dé, ẹ kú ìkàlẹ̀. Ẹ káàbọ̀ padà sórí ètò yín, ètò ọ̀rọ̀ Yorùbá. Ẹ má gbàgbé pé abala tá à ń gbéyẹ̀wò náà ni abala tí a pè ní ọ̀rọ̀ náà. Abala tá a ti máa ń fi òwe, tá a ti máa fi yànnàná ọ̀rọ̀ tàbí tá a ti máa ń yànnàná òwe bí a ti ṣe lè lò ó, bí a ti ṣe lè fi gbáyé tó jẹ́ pé ayé wa ò nítumọ̀ tí ó gùn régé. Bí a ti lè sọ wípé òwe yìí èmi náà fẹ́ mú lò láwùjọ, àti pé kí ni ìtumọ̀ òwe náà. Òwe ẹlẹ́ẹ̀kejì táwọn ọmọ gbéyẹ̀wò òun náà ni òwe tó sọ wípé a kì í torí wípé a fẹ́ sìgìdì níyàwó ká wá pé towó orí báwo. A kì í torí pé a fẹ́ sìgìdì níyàwó ká wá pé towó orí báwo. Ṣé mọ̀ pé sìgìdì rèé ẹbọra ni, ilé agbára níwà, àbí ó ti yí àwọn bàbá wa mọ́nímọ́ní, àwọn bàbá wa mọ̀yànmọ̀yàn. Ṣé mọ̀ pé sìgìdì rèé agbára ń bẹ, ipò ń bẹ, ọlá ń bẹ. Bàbá wa torí pé a fẹ́ sìgìdì níyàwó tá wá pé a ní sanwó orí,
ohun tó kù díẹ̀ káàtó ni ṣe mọ̀ pé èèyàn lè wò pé agbára ti wà, ipò ti wà, ọlá ti wà, kí wá ló kù, gbogbo tẹ́ ẹ sọ wọn ò kàn mí, ẹ mọ́ bá ń sọ irọ́. Ṣùgbọ́n agbára ò pin síbì kan, ipò ọlá ò pin síbì kan. A kì í torí pé a fẹ́ sìgìdì níyàwó ká wá pé towó orí báwo. Tó bá wà ní ipò ọlá, àbálágbára kan nìwọ jẹ́ lónìí. Wà á torí wípé a ti wà nípò, àwa náà a mọ̀yàn, a lè ṣe tó wù wá, kò sí tí ó ṣẹlẹ̀, kò sí tẹ́nìkan lè ṣe fún wa. Gbogbo tó wá jẹ́ ojúṣe tó yẹ kó o ṣe gẹ́gẹ́ bí ọmọnìyàn, àbí tó yẹ kó o ṣe fún àwọn aráàlú, àbí tó yẹ kó o ṣe fún ìjọba gan pẹ̀lú, tó wá ní rárá ìwọ ò ní ṣe nítorí pé agbára wà, àbí o mọ̀yàn, o fọlá jiyọ̀. Ní tí ó bí ní ó bí ni. A kì í torí pé a fẹ́ sìgìdì níyàwó ká wá pé towó orí báwo. Ó sanwó orí sìgìdì, ó tún sanwó orí tó yẹ kó o san. Ní tá à ń sọ náà ni wípé ó yẹ ká ṣe tó tọ́ láwùjọ ibi tó ti tọ́. A máa ń lo òwe yìí ní àsìkò ibi tí ó bá ti yẹ kí tá a bá ti rí pé èèyàn kan ó yẹ kó ṣe tó tọ́ ṣùgbọ́n kò ṣe, ó wá fẹ́ mọ́ lópo agbára, ó fẹ́ mọ́ ṣe mótómótó. Bí èèyàn bá ti ń ṣe mótómótó là máa ń lo òwe yìí. Ẹ jẹ́ n sọ bẹ́ẹ̀, tí ń lo pé àwa la wà ńbẹ̀, kò sẹ́lòmíì mọ́, ta ló tún lè sọ pé ẹ jẹ́ á máa rántí pé ọba mi òkè ju gbogbo wa lọ. Ní tó bá yẹ kó o ṣe gẹ́gẹ́ bí ojúṣe rẹ, ìwọ ṣe é, ṣe tiẹ̀, fi yókù lẹ̀. Ṣé mọ̀ pé ìwọ ṣe díẹ̀, kémi ṣe díẹ̀, mo ṣe tó tọ́, ìwọ ṣe tó tọ́, gbogbo apátápátá ìgbà tá a bá ṣe tó tọ́ la yóò fi dùn, ni yóò fi ṣe gbẹdẹmukẹ fèmí àti ẹ láti gbé. Ẹ má jẹ́ á ṣe ká dàbí àwọn kan tó jẹ́ pé nígbà tójò bá rọ̀ ni wọ́n kó ìdọ̀tí tiwọn, ni wọ́n sọ pé àwọn lọ dà sójú àgbàrá pé kágbàrá òru lọ. Ẹ ti gbàgbé wípé àgbàrá tó gbé ìdọ̀tí tiyín ibìkan ní lọ́ọ́ fẹnu ẹ̀gún. Ara àwa agbésìgìdì níyàwó, a fẹ́ sanwó orí, òun náà ni ìwà yìí. Àwọn pé ṣebójò ni ó gbé lọ, ìgbà náà wọn kọ́ ṣebójò tí ń rọ̀, ó léwu fún àyíká wa. Tó kò ní jù báyìí lọ ní abala tí a pè ní ọ̀rọ̀ náà. Mo lérò wípé ọ̀rọ̀ méjèèjì tá a ti gbé yẹ̀wò nínú òwe Yorùbá yìí ó wọ etí wa. Ẹ má jẹ́ á fi ṣeré, ẹ má sì jẹ́ á jùúnù. Ẹ jẹ́ á tara ṣàṣà ká lọ sí abala tí a pè ní kílẹ̀ ń tà. Ṣùgbọ́n ká tó lọ, ẹ jẹ́ n dókè lọ́hùn, mò ń bọ̀, ẹ kú ìkàlẹ̀. Ẹ káàbọ̀ padà sí abala tí a pè ní kílẹ̀ ń tà. Kí ni ìwọ ń tà? Kí lèmi ń tà? Ó yẹ ká ta nǹkan, torí wípé Yorùbá lẹ́ni tí ò bá ní ti ń tà, ẹ mọ̀ pé mi a mọ́ sọ wípé tirú ohun ìpẹ́ ta tí a ò ní ta, tèmi ò ní ta, tiẹ̀ ò ní ta. Ṣùgbọ́n ẹ jẹ́ àwa náà ó sakin, ẹ jẹ́ á gbìyànjú ká ta nǹkan, ẹ jẹ́ á gbìyànjú ká kọ́ṣẹ́ ọwọ́, ẹ jẹ́ á gbìyànjú ká ní tá ń tà, ẹ jẹ́ á sakin, ẹ jẹ́ á sapá. Nínú ìsapá ẹni ni inú gbìyànjú, òní àlùbáríkà àti ìbùkún wà. Ká má bọ́po lọlé olóró, ká má fọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ pa ejò. Lónìí, kí ni àkòrí táwọn gbé yẹ̀wò ní abala yìí? Òun náà la pè ní ìmọ̀ràn. Ìmọ̀ràn la ó máa gbé yẹ̀wò lónìí. Ṣé mọ̀ wípé wọ́n máa sọ wípé ọgbọ́n ẹnìkan ò tó, bẹ́ẹ̀ sì ni ìmọ̀ ẹnìkan ò jọ. Ọgbọ́n ọlọ́gbọ́n sì lọ́lọ́gbọ́n fi sọ̀gbọ́n, tó sì bí òwe ẹ̀yin àgbà gbanigbani. Ìmọ̀ràn ṣe pàtàkì nínú ìgbésí ayé ẹ̀dá. Bí ẹ̀dá ò bá ga, bí ẹ̀dá ò bá rí tajé ṣe, bí ẹ̀dá ò bá rówó ná, bí ẹ̀dá ò bá rówó lò, ẹ̀dá gbọ́dọ̀ lè gba ìmọ̀ràn. Má ṣojú mi dà, má ṣe mo gbọ́ tán, mo mọ̀ tán. Má ṣe pé kí náà ń ṣe táwa náà ò ṣe rí, kí ló tún kù tá a fẹ́ ṣe, ó jura wọn lọ. Ẹni abára bàbá yìí ni bàbá. Ohun tó fẹ́ ṣe yìí, okòwò tó fẹ́ dáwọ́lé, iṣẹ́ tó fẹ́ kọ́ yìí, so mọ̀ wípé àwọn kan ti wà wájú tí wọ́n ṣe ṣáájú rẹ̀.
ìwọ ò ṣe bomi ọgbọ́n mu lọ́dọ̀ wọn kó o bomi ìmọ̀ràn mu kó o sọ wípé ẹ̀ là ń lọ́yẹ̀. O gbọ́ tí Yorùbá sọ wípé ọ̀pọ̀lọ́ ọ̀ṣáájú tó jìn sí kòtò ẹ̀kọ́ ńlá ni fọ́pọ̀lọ́ kẹ́yìn. Àwọn ọ̀pọ̀lọ́ tó ń bọ̀ lẹ́yìn gbọ́dọ̀ kọ́gbọ́n torí wípé ẹni tó wà wájú ti já kòtò. Ṣùgbọ́n tí ọ̀pọ̀lọ́ ọ̀ṣáájú bá wá lè dìde padà nínú kòtò tó já sí, ṣe mọ̀ pé ó ti lẹ́nu ọ̀rọ̀ láti kọ́ àwọn tó ń bọ̀ lẹ́yìn lọ́gbọ́n. Gẹ́lẹ́ bẹ́ẹ̀ lórí fún wọn náà lórí okòwò tó fẹ́ ṣe, lórí iṣẹ́ ajé tó fẹ́ dáwọ́lé, lórí ọ̀nà tó fẹ́ tọ̀ yìí. O ò lè dá tọ́, o ò lè dá rìn pẹ̀lú. O gbọ́dọ̀ lẹ́nìkan tó mọ bùnmu nínú omi ọgbọ́n rẹ̀ tí ó mọ tọ́ ọ sọ́nà tó fi ní sí ẹsẹ̀ gbé. Mo fẹ́ kó yé ọ wípé àwọn ará àṣáájú yìí tí wọ́n ti ṣe irúfẹ́ nǹkan tí wọ́n fẹ́ ṣe ṣáájú, ọ̀pọ̀lọpọ̀ ìṣubú ni wọ́n ti ní, ọ̀pọ̀lọpọ̀ ìjákulẹ̀ ni wọ́n ti ní, ọ̀pọ̀lọpọ̀ ìrírí sì ni wọ́n ti ní kí wọ́n tó ṣe àṣeyọrí tẹ́ rí lónìí. Bí wọ́n bá sọ wípé o ò fẹ́ gba ọgbọ́n látọ̀dọ̀ irú wọn, a jẹ́ pé irú ìrírí táwọn náà ti rí sẹ́yìn ìwọ náà ṣetán àti rí nu. O gbọ́dọ̀ ṣubú, o fẹ́ ṣubú, kó o tún ṣubú, kó o tún ṣubú, kó o tó dìde. Bẹ́ẹ̀ ni ara ìṣubú náà ara àṣeyọrí ni. Ṣùgbọ́n bí èèyàn bá rẹ́ni tí ń lani lọ́yẹ̀, ó ṣeéṣe kí ìṣubú rẹ̀ ó má pọ̀ títí tí ó fi débi tí ń lọ. Bí wọ́n bá là ọ́ lọ́yẹ̀ tí wọ́n sọ fún ọ wípé báyìí là á rìn, báyìí là á gbé tí fi yẹ ni, báyìí là á ṣe rìn ilé ayé táyé fi dùn ún gbé fún ni. Ìrìn ẹni a máa yá. Ọ̀gbọ́n tí Yorùbá sọ wípé bàbá rẹ̀ ní bálà, ọlà kì í yá ní ńlá. Wò ó, o nílò ìmọ̀ràn. Má jẹ́ ntàn ọ́, ìmọ̀ràn là fi gbáyé. O nílò ìmọ̀ràn. Tó, ẹ jẹ́ ká dókè lọ́hùn-ún, ká dójú ọjà, ká dọ́dọ̀ àwọn onígbọ̀wọ́ wa, àwọn èjìká tí ò já sọ ó yẹ̀ lọ́rùn wa. Mò ń bọ̀, a ò tíì dé, ẹ kú ìkàlẹ̀. Ilé bá dúró rente tó dùn wò tí ẹwà rẹ̀ yọ lókèrè bí ìtànsán òrùn tí ẹwà rẹ̀ jọjú pàápàá jùlọ pẹ̀lú ọ̀dà tó jójú lówó, a jẹ́ wípé irúfẹ́ ni bẹ́ẹ̀ ti dá àmọ̀ nìyẹn o. Ó ní láti jẹ́ wípé ẹni tó nílé náà ó ti mọ̀ nípa Atman Paint nìyẹn. Atman Paint ó ní gbogbo ọ̀tọ̀kùlú ń lò láti fi gbé ilé wọn lárugẹ àti láti bu ẹwà kún ilé wọn. Yálà ilé tuntun tàbí ilé tí ẹ ti ń gbé tẹ́lẹ̀, ilé iṣẹ́ ńlá, ilé ìwé tàbí ilé ìjọsìn, ẹ pè Atman Paint fún àwọn ọ̀dà wọ̀nyí: emulsion paint, matte paint, satin paint, texture paint, glossy paint àti screed paint. Wọ́n ń ṣe ọ̀dà, wọ́n ń kunlé, wọ́n ń sọ ní darẹwà. Number 34 Ẹdẹ Road, Ilé-Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọ́fíìsì wọn wà. Ẹ pè wọ́n fún àlàyé 08132381553. Atman Paint, ọ̀gá ni wọ́n, mo gbà bẹ́ẹ̀. Ǹjẹ́ ẹ̀yin ti kọ́lé tán? Ẹ wá fẹ́ ṣe ilé yín lọ́ṣọ̀ọ́ kó dùn wò kó dàbí ààfin ọba pẹ̀lú owó tí ò kún pa rárá. Iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó mójú lè já ẹ̀ ní gbogbo ayé ń tọ̀lọ̀. Iléeṣẹ́ wo là ń pèrè ẹ̀ gan-an? Artdeco lórúkọ wa. Ìgbà yí gbádùn àwọn oníbàárà wa, òun ló jẹ wá lógún. Ẹ darapọ̀ pẹ̀lú àwọn oníbàárà wa, àwọn ọlọ́gbọ́n àti gbajúmọ̀ láwùjọ lónìí. Kẹ́yìn náà rẹ́rìn músẹ́ lọ sílé yín fún ìdòwòpọ̀. Ẹ pè sórí 0 8 1 4 9 2 1 7 8 àti 1. Bákan náà ẹ kàn sí wa lórí ẹ̀rọ ayélujára bí àjèrè www.artdeco.com.ng. ní iléeṣẹ́ Artdeco wà rẹ́rìn músẹ́ lọ sílé rẹ̀. Ẹ káàbọ̀ padà sórí ètò yìí, ètò wa ọ̀rọ̀ Yorùbá. Lábala tá a wà tá a ti ń sọ wípé kí là ń tà, kí lẹ̀ ń tà, kí lèmi ń tà, kí tiwa mọ́ bá a ta, tiwa ò ní ta láṣẹ Èdùmàrè. Ẹ wo ohun tá à ń gbé wò látàárọ̀ náà ni a pè ní ìmọ̀ràn. A ló yẹ ká gba ìmọ̀ràn, a ló yẹ ká gba ọ̀rọ̀ ìsítí àti bá a ti rìn lọ́wọ́ àwọn aṣáájú tí wọ́n ti ń ṣe táwa fẹ́ ṣe. Ṣé mọ̀ pé o fẹ́ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ni, àbí o fẹ́ jẹ́ òṣèré orí ìtàgé ni, àbí ìwọ fẹ́ tiẹ̀ jẹ́ kódà kó fẹ́ máa wakọ̀, kódà kó fẹ́ máa ṣẹ́ gìtà, torí ẹ mọ̀ jẹ́ ntàn yín owó kan ọ̀run o, kódà kò sówó tí ń rùn, kódà kó jẹ́ sí àgbẹ̀ ni wọ́n fẹ́ ṣe. Ó yẹ kó o ní àwọn kan tó ju àwọn ajuni lọ tí ó mọ fún ọ nímọ̀ràn pé báyìí láti ṣe, báyìí nìyẹn ṣe é ṣe, owó báyìí là ṣe fowó pamọ́ tá a fi ṣe nǹkan báyìí là ṣe rìn tí fi yẹ ni, nǹkan báyìí ló yẹ ká ṣe táyé fi dùn gbé. Kò ní jù báyìí lọ lórí ètò wa ọ̀rọ̀ Yorùbá lábala kí là ń tà. Mo wí iná mo dákẹ́,
ìyókù tún di ijọ́ mẹ́jọ nígbà táwọn ọmọ pàdé. Adékúnlé lórúkọ tèmi, ọmọ bàbá tó ń jáde gboyè nígboro Èjìgbò. Èmi lọmọ ọlọ́ta gbámúsẹ́ rẹ̀ ẹ̀pọ̀ tàkànkẹ́ ni mọ́ fi gbòbó ṣeré. Bòbó jiná bòbó lèlé, ọmọ ẹ̀wú níwìnrín, ọmọ àdálẹ̀ gbéwùrà. Ọmọ ẹ̀wú ló bí mi, n ò gbọ́dọ̀ mẹ́mú. Òòṣà òdìyẹ ló wò mí dàgbà, n ò gbọ́dọ̀ mògùrọ̀. Ìgbà tí ń mẹ́mú tí ń mògùrọ̀, kí ni ìgbàgbó wá pé márìn lọ́nà sí? Ẹ wò, Adékúnlé ló ń kí yín, ọmọ Akínjọdé, ọmọ Akínlábí, ọmọ Adégbòyè nígboro Èjìgbò ló ń sọ wípé ó dìgbà kan náà ká fìrè pàdé lọ́sẹ̀ tó ń bọ̀.